àsìkò wa nílé ká gbára lọ́wọ́ Fúlàní gbogbo bíi tí gbogbo ilẹ̀ Yorùbá bá pátápátá ká fi security mi fúnra wa a nígbà tí dóde ẹnì kankan a dẹ̀ nígbà tí dóde ìjọba kí ni mo sọ fún yín a gbọ́dọ̀ dóde ìjọba bàbá nìkan ṣe bíbẹ̀ kọ́ Fúlàní wà wulẹ̀ wa lọ wa a nígbà tí dóde ìjọba a dẹ̀ nígbà tí dóde ẹnì kankan ká fọwọ́sowọ́pọ̀ ká sọ ọdún orí ilẹ̀ wa gbogbo ojú tó kọ́ wa ká lè divorce. Tẹ́ bá wo fọ́nrán náà dáadáa ẹni yẹn sọ pé àwọn àgbẹ̀ wà lóko àwọn Fúlàní dẹ̀ ló pa wọ́n síbẹ̀ wọ́n dákọ̀ 20 something. Yoruba nation no going back. Yoruba nation no going back. Yoruba nation no going back. My name is Abisodun Ifáyẹmí aka Mr. No Cross. Ẹ wo bí wọ́n ṣe package èèyàn ẹ ṣáà ti rẹ́sẹ̀ rẹ̀ ẹ ti rí ẹ wọ ẹsẹ̀ rẹ̀ dáadáa àbí ẹsẹ̀ ẹranko lélẹ́yìí ẹ wo tán gbọ́ ọmọ èèyàn sí ẹ ti rí bọ́n ti gbé ẹ wo tán gbé sí inú àpò ẹ ti rí báyẹn àti jẹ́rin làwọn Fúlàní ti pa sínú oko ẹnì kejìlá kọ́fà mọ́lẹ̀ ń bí báyìí inú àwọn bíi 26 wọ́n ti kó àwọn 24 jáde àwọn méjì tó kù láṣẹ rí lónìí now yàtọ̀ sí àwọn tá a tún wá rí lónìí ó tún wá kó ẹnìkan tá a tún wá gan tá a tiẹ̀ tí rí àtòkù àtàyè rẹ̀ a ti rí now gbogbo ọmọ Yorùbá ń bọ̀ là ń lọ ẹ jẹ́ kó yé fídíò yìí ẹ jẹ́ kó lọ farafa ẹ jẹ́ kó lọ far away. My name is Abisodun Ifáyẹmí aka Mr. No Cross. You cross me you die, I cross you you die. Look at it. ọmọ ìyẹn ni o ẹ wo kọfí ẹyọ kan nílẹ̀ tó bẹ gbẹ nìkan ẹnì kejì ní ẹ ti rí ẹwọ tó gbọmọ èèyàn sí inú agbada tó fi yan gàárì náà gbọmọ èèyàn sí agbada tó fi yan gàárì ṣé ọmọ ènìyàn jẹ gàárì tá a fẹ́ yan ẹ̀yin lídà wa nínú. lórí Dígí Naija ibi tá a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan ọ̀jọ̀kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ bá wa subscribe kẹ́ ẹ like follow kẹ́ ẹ sì share fídíò yìí ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ẹ máa bá wa ká lọ. dédé wòyí o gbogbo ọmọ Yorùbá káfàtà níbikíbi tẹgbẹ́ ti wà tẹ́tí ń gbọ́ mi Dígí Naija TV òun la wà báyìí mo rí fọ́nrán tó lọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Oǹdó ìṣẹ̀lẹ̀ náà jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ gidi gan ṣùgbọ́n ká tó máa bá a lọ ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti subscribe wa ẹ subscribe ẹ like ẹ follow kẹ́dẹ̀ share kó kálé tilé tó kó everybody kọ́ gbọ́n tẹ́ bá wo fọ́nrán náà dáadáa ẹni yẹn sọ pé àwọn àgbẹ̀ wà lóko àwọn Fúlàní dẹ̀ ló pa wọ́n síbẹ̀ wọ́n dákọ̀ 20 something ẹnìkan àwọn ọ̀rí rárá òkú àwọn èèyàn náà rí wọ́n dì wọ́n sínú àpò sí kinní kan ẹjọ́ torí tọ́lọ́run bó la wà bó la ń lọ bó la gbé dé dúró. ní àná a sọ pé ìyà ń jẹ wá nítorí pé àní gbá àdágbọ́n àwakọ́lá àní olórí àwakọ́lá jẹ́ olórí a fi mọ̀ ṣọ̀kan àpẹ apọ̀ Yorùbá ló kàn ẹ jẹ́ kí Yorùbá débẹ̀ ń sìn. ọdún ìyà náà ò padà jẹ wá ńgbà ìyà tó jẹ wá lánàá ò jẹ wá mọ́ ǹsìn náà lóòótọ́ wọ́n tí Yorùbá débẹ̀ ìyà ò ní jẹ wá mọ́ ìyà ò jẹ wá mọ́ ṣùgbọ́n ìyà ń lọ wá mì báyìí ìyà ò jẹ Yorùbá mọ́ bẹ̀tì ìyà wa ń lọ wá mì báyìí ó ń lọ wá mì ó ń lọ Yorùbá mì báyìí nígbà tí àgbẹ̀ bá wà lóko tí àwọn nǹkan lọ táwọn dáadáa dẹ̀ lóbẹ̀ tọ́dẹ̀ pa wọ́n tíjọba a ní gọ́vnà ilẹ̀ Yorùbá a ní mínísítà a ní chairman àwa ní president ilẹ̀ Yorùbá àná tí kò sí nǹkan kó ṣẹlẹ̀ ńbẹ̀ sírù yẹn ṣẹlẹ̀ báyìí ṣé irú yẹn ṣẹlẹ̀ ṣé Yorùbá kan tí ẹ̀ tí lọ sí north àbí kọlọkọlọ pé òun lọ kó gbọjà wọn bẹ̀ òun lọ pa wọn kó ṣẹlẹ̀ rí náà ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kí ló ṣẹlẹ̀ mo máa ń tó jẹ́ kí n máa sọ lórí ọ̀rọ̀ Yorùbá táwọn yẹn sọ pé táwọn yẹn máa ń tú sọ̀rọ̀ sódì ni gbogbo ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn Yorùbá fẹ́ dá dúró púpọ̀ ni wọ́n ti jẹ́ tọ̀ìtọ̀ì wọn ò lè sọ òótọ́ mọ́ ẹnìkan ṣo náà la sì rí tá à ń gbójú tá a rí báyìí tẹ́ pé ó sì ń sọ̀rọ̀ ó sì ń bídàn òun náà ní Sunday Igboho lẹ́yìn yẹn gbogbo àwọn tó kù wọ́n ti jẹ́ tọ̀ìtọ̀ì yes kò sí nǹkan tí a lè fi wé kò sí ìgbà tí Yorùbá ò ní dá dúró ìtí bá kàn rọ gbogbo wa ni pé àti Yorùbá Nàìjíríà ti kú tọ́nu let us come together ẹ jẹ́ ká wà ní ìṣọ̀kan nítorí èmi ò rí yàtọ̀ láàrin Ológìní àti Ọ̀fọ́n
ẹlẹ́lógìní ò da ẹmú ọ̀fọ́n wọlé àbí ẹlẹ́ọ̀fọ́n ọ̀dà ẹmú lógìní wọlé èwo ni àtọ̀ náà àwọn méjì ló ń jẹ́ jajẹ àwọn méjì ń ṣiṣẹ́ àsùn àwọn méjì ló máa jẹ́ ẹran jẹ́ nù ṣàṣùn. ẹjọ́ ẹ̀yin gbàgbà ilẹ̀ Yorùbá àbí kẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká dìde kíní yóò gbọ́dọ̀ mọ́ lọ báyìí tó bá lọ báyìí rẹ̀rẹ̀ arún kò tó ni ó ń dòyìí ká ni kí ló ń ṣẹlẹ̀ ẹni tó bá dìde tó lọ́n bá wọn tó bá lóun fẹ́ jà fọmọ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ hun ète ẹ̀hun aburú ẹ̀hun gbàjẹ́ ẹ̀ẹ́dẹ̀ hun mọ́lẹ́sẹ̀ ẹ̀ẹ́dẹ̀ rí pé ẹ̀ bring it down. kàkà kéwé àgbọn wa rọ sí kéwé àgbọn wa rọ ńṣe ló túbọ̀ ń le sí kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ ọmọ Yorùbá ńṣe ló wá fi gbogbo ọmọ inú ẹ̀ bí obìnrin ẹ̀yẹ wa ń lu ìlú ẹyẹ àbẹ́ẹ̀rí bí. ẹ jẹ́ ká ronú o bí àṣà bàbá Ògúndé oní Yorùbá ronú ẹ jẹ́ ká ronú ẹ̀wọ̀n nǹkan tí Babangida sọ nípa June 12 jẹ́ ká mọ̀ pé deliberate mọ̀ ni ògbà tá a fi ń lọ jà nóòdù tá a fi gbogbo ẹ̀ ọ̀rọ̀ sì ń bọ̀ níbẹ̀ tá a fi ń lọ sí gbàgbà tá a fi ń jẹ́ pé àwọn ti nímọ̀ pé tá a lọ gbọ́ àwọn tá a ṣe wàhálà fún yẹn òfin ọjọ́ kejì ọ̀dà ni kò sí tàbí ṣùgbọ́n ẹ jẹ́ kí ẹlẹ́kọ̀ọ́ kọ́kọ́ ẹ jẹ́ kí ẹlẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kí ọlọ́múdọ́mú yẹ gbé kóníkálùkù sọ lé bàbá ẹ̀ kóníkálùkù di lé bàbá ẹ̀ mú kóníkálùkù di agbo lé bàbá ẹ̀ mú kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ jẹ́ kóníkálùkù di agbo lé bàbá ẹ̀ mú kóníkálùkù di sani tó kálùkù bá rí lágbo lé bàbá ẹ̀ ó tó mọ kó máa fara mọ́ ẹ wo ẹ pàdé mi lákọ̀tún ìmí ń bọ̀.